tí ẹ wà níbí ẹjọ́ ẹjẹ́ kájẹ́ tó máa lọ sí iwájú ìyá ẹ̀ tó máa kúnlẹ̀ tó máa gba ìre tó máa lọ sí iwájú gbogbo àwọn ìyàwó ilé tó máa gba ìre. Kò sí ọmọ tí ó sábà mọ ẹkún ìyàwó sùn bíi tàtijọ́ mọ́ nísìnyí, ṣùgbọ́n àṣà yìí a ò fẹ́ kó parun, a ò fẹ́ kó dorí ìgbàgbé torí pé ó wúlò púpọ̀ fún àwọn màmá wa nígbà yẹn bàtà ń lọ sí ilé ọkọ. Tí ẹ bá béèrè lọ́wọ́ àwọn màmá yìí wọ́n á rí sọ nípa oríṣiríṣi àwọn àṣà yẹn. Irú ẹ̀ náà la gbé kalẹ̀ ní àṣálẹ̀ yìí, a pè ní Asale Oge. Àwọn ọmọ wa ìyàwó ta ti ṣe kò ní dàrú, èyí tí a ti ṣe ó máa ṣe é ṣe lágbára Ọlọ́run. Nípa àwọn wa tó ń bọ̀ lọ́nà Ọlọ́run aṣọ wọn níbi káwa tó bẹ̀rẹ̀ gbogbo ẹ jẹ́ ká fi lé Olúwa lọ́wọ́. Yorùbá ẹni tí ìyá ìyàwó máa fẹ́ kó bá wa gba àdúrà ti àṣálẹ̀ ká tó fi ní ìlànà Kìrìsìtẹ́nì nítorí pé tí Olúwa ni ẹ̀yà àti ẹ̀kọ́ rẹ̀ ayé àti àwọn tó tẹ̀lé sínú rẹ̀ torí tó fi di rẹ̀ sọ̀rọ̀ sórí òkè. Ẹ bá mi pé ìyá mi mother in Israel Àyándọ̀tun Àyọ̀ká. Ẹ bá mi pàtẹ́ ọ́ fún wọn. Praise God. Hallelujah. Praise the living Jesus Christ. Hallelujah. Ẹ wo bẹ ṣe yin Ọlọ́run lógo tẹ́ ń ṣe hallelujah. Ẹ jẹ́ ká yin Ọlọ́run lógo nítorí pé láti Èkó ni àwa máa ti gbéra lọ. Àwọn míì máa kọjá ní orí ọ̀nà yìí tó sì jẹ́ wípé wọn máa padà sílé. Ní orúkọ Jésù tiwa ò ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ bá mi yin Ọlọ́run lógo. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ ìjẹ́ ti Jésù Kristi. Àmín. Ayérayé ọba ìyanu, òkìkí mọ́lẹ̀ ọmọ mèrè ọba tó jẹ́ èmi ni. Ọba lánàá, ọba lẹ́ni, ọba títí ayérayé. Àwa dúpẹ́ aláyọ̀ àyìn lógo. A dúpẹ́ lórí orí kọ̀ọ̀kan tó gbéra láti ìlú oríṣiríṣi tá a ti bọ̀ tá a dé ìlú Ìbàdàn láyọ̀ àtàlàáfíà. Ní orúkọ Jésù ẹ wá gbọpẹ́ wa. Alágbàwí ẹ̀dá ẹ wá gba ìlú wa. Ó ní purpose tí a fi wá, a fẹ́ ṣèyàwó fún ọmọ wa. Ìwọ Ọlọ́run sì ti mọ́jọ́ ìkáwà tó mu. Ìwọ Ọlọ́run tún wá péjọ sí àárín wa ní orúkọ Jésù ẹ jẹ́ kó ń gbogbo di ṣíṣe fún wa. Èní la fẹ́ ṣe àyájọ́ ọjọ́ ìyá ìyàwó. Ní orúkọ Jésù ẹ má jẹ́ kábàámọ̀. Àmín Jésù. Gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ ṣe sọ wípé gbogbo nǹkan àtijọ́ wọn ti ń gbàgbé ẹ̀. Ṣùgbọ́n ní àkàtà tiwa àwa ò fẹ́ kó dohun ìgbàgbé. Ní orúkọ Jésù ẹ má jẹ́ kábàámọ̀ lé lórí. Ọjọ́ ọ̀la táwa fẹ́ ṣèyàwó yìí gangan ní orúkọ Jésù ohun tí ó ń bọ̀ lánàá jẹ́ ní orúkọ Jésù ẹ má jẹ́ àárí. Ìyá àti bàbá ọmọ náà ẹ bá mi gbé wọn wò. Ọlọ́run agbára ọ̀tún ẹ gbé wọn ní kálukú wa. Ọlọ́run alágbára jùlọ àní agbára tó jẹ́ pé àwa máa fi ṣe ṣíṣe tó máa fi bọ́ sí ní orúkọ Jésù ẹ gbé wọ̀ wá. Ẹ má jẹ́ kábàámọ̀ o, ẹ má jẹ́ àmọ́ sàárẹ̀ àwòkámọ́ o. Ní orúkọ Jésù ẹ má jẹ́ àkúkú òjijì bọ́ aláṣẹ ọ̀run Jésù Kristi Olúwa wa. Àmín lórúkọ Jésù. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Kí ni pàtàkì ìyá lára ọmọ? Ẹ jọ̀ọ́ tá a bá rí àwọn màmá tí wọ́n lè na ọwọ́ wọn sókè. Ẹ máa pèsè ọkàn yín láti dáhùn ìbéèrè yìí. Ṣùgbọ́n kẹ́ tó dáhùn ìbéèrè yìí, ẹ jẹ́ ká kọ́kọ́ dé ọ̀dọ̀ ọba tó dá wa sáyé. Atókè adùnkí, atófara tìbí òkè, elétí gbóǹgbáròyé, ọba tí jẹ́ ìléni. Olódùmarè, ọba òní, ọba àná, ọba ọ̀la, ọba ọjọ́ gbogbo. Ọlọ́run àkọ́kọ́, aláàfin àkọ́kọ́, aláàfin ìkẹyìn, aláàfin kọrin kése, aláàfin àìní tó ń ṣiṣẹ́ rírí. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run ní jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Adé ni wọ́n fi mọ ọba yéṣẹ́ gbọ́ṣá. Ìyanu ni wọ́n fi mọ ọba ọ̀run nílé ayé ẹni. Atókì adùnkí atófara tìbí òkè. Elétí gbóǹgbàròyé ọba tí jẹ́mi ni.
òbí bẹ́ẹ̀ nílé ṣe bẹ́ẹ̀ lájò ọlọ́run ńlá. Bàbá tí fúnni lọ́mọ tí wo mọ́ fúnni. Olódùmarè tó dá ẹnu tó fẹ́ òní ló ń jẹ. Afúnni lóru mọ́tò gbé. Afúnni ló ń jẹ mọ́ pébi. Aṣọ́re fúnni mọ́ bẹ̀jẹ́ Olódùmarè ọba ńlá. Àwọn yíyọ ọlọ́run wa. Àwa jẹ́wọ́ rẹ̀. Ìwọ Olúwa. Àwa yíyọ ọlọ́run wa. Àwa jẹ́wọ́ rẹ̀ pé ìwọ Olúwa. Ayérayé o. Àwa yíyọ ọlọ́run ògo. Ọlọ́run tó dá wa láwòrán. Àwa jẹ́wọ́ rẹ̀ pé ìwọ Olúwa. Ọlọ́run ni Olúwa, Ọlọ́run yóò máa jẹ́ ní ọjọ́ gbogbo, ní ìgbà gbogbo, ní àkókò gbogbo. Mo kí ẹ̀yin màmá káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Òpòdó ya ní Sàóbì ìyàwó ọjọ́ òní ibo ló wà. Yọ̀ọ́lẹ́gbẹ́ yọ̀ọ́lẹ́gbẹ́. Òpòdó ya ní Sàóbì ìwọ màmá wáyọ̀ lẹ́gbẹ́ àrídèwé. Àrídèwé kì í ṣe kó. Àrídèwé kì í ṣàwó. Ta ni ò mọ̀ pé tọwọ́ tọmọ lárídèwé o? Ìwọ kúrò lẹ́gbẹ́ Òge ó di ìyàwó o. Ẹ bá mi pè é lórúkọ rẹ̀ kó dáhùn o. Ìyàwó ọ̀sìnkì ẹlẹ́sẹ̀ oṣù. Àti dá ọjọ́ pé àti. Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ rẹ̀? Bùkọ́lá níyàwó alẹ́ òní. Ẹ̀yin ẹlẹ́gbẹ́ Òge, ẹ súnmọ́ Bùkọ́lá. Bùkọ́lá, bó ṣe wọlé kí ló yẹ kó o kọ́kọ́ ṣe? Ẹ káalẹ́ mà. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ò kì í gbin àgbàdo. Wàá lọ síwájú àwọn màmá, wàá kúnlẹ̀, ẹsẹ̀ méjèèjì á kan ilẹ̀, wàá kí wọn ní èdè Yorùbá. Báwo ló ṣe máa kí wọn o? Wàá tún bọ́ sí òwe, wàá tún kí wọn pé. Bùkọ́lá, tó bá jẹ́ wípé ilé ọkọ ẹ̀ ló ti bá àwọn èèyàn tí wọ́n jókòó báyìí, báwo ló ṣe fẹ́ ṣe kí wọn? Wá kúnlẹ̀ délẹ̀ náà ní. Èyí lóore ṣe.
Bùkọ́lá iwájú àwọn màmá ẹ̀ ló wà nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Ó ṣeé ṣe kí àgbàlá ilé ọkọ ẹ kó má tó yìí, ṣùgbọ́n tó bá débẹ̀ ó máa fún wọn ní ọ̀wọ̀ ni. Èèyàn lè jáde láti inú ilé ọlá, èèyàn lè jáde láti inú ilé ọrọ̀, ṣùgbọ́n kó bá rẹ̀ níbi tí wọn ò ti ní tó nílé bàbá tó bí lọ́mọ. Tó bá ti débẹ̀ ó máa fún wọn ní ọ̀wọ̀ ni. Gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́ oge pátápátá, nígbà tí àwọn màmá bá jókòó sórí chair, èèyàn jókòó báyìí, ẹ fi díẹ̀ Bùkọ́lá bọ́ sí àárín àwọn ẹgbẹ́ ẹ̀. Màmá ẹ gbójú ayọ̀ sókè ẹ wo ọmọ yẹn, ẹ bá mi nà kárùn sí kí ẹ bá mi súre fún ire àkọ́kọ́ tí kẹ sú fún, ire kó má sọ ìwà nù, ẹ bá mi súre fún. Ìyá Bùkọ́lá ẹ̀yin náà ẹ̀ nà ká sí pé kò ní sọ ìwà nù. Ṣẹ́rí kí ní kan máa ń ṣe obìnrin tí ó bá sọ ìwà nù, ó ṣeé ṣe kó sọ fún ọkọ tó nínú. Ó ní dẹrù ògo nù ní orúkọ Jésù Kristi, ò ní dẹrù ògo nù. Aṣáàkọ wípé ọ̀tọ̀ ní ògo ìràwọ̀, ọ̀tọ̀ ní ògo òṣùpá, ìràwọ̀ tún tóbi lógo jura wọn lọ. Gbọ́ ò ní sọ ẹrù ògo nù, ò ní da ògo nù lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Àwọn tó ń já ògo gbà wọn ní já ògo ayé rẹ, wọn ní já ògo ayé ọmọ rẹ. Mọ́mì, ìbéèrè àkọ́kọ́ Bùkọ́lá máa gbọ́ ọ torí ìwọ gbọ́ngàn ló ń ṣe nǹkan lónìí. Ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ bi àwọn ẹlẹ́gbẹ́ oge tí wọ́n tẹ̀lé wá, tí mo bá ti bi wọ́n, tí wọ́n bá dáhùn rẹ̀ rí, màmá ẹ pàṣẹ fún wọn. Ẹ jọ̀ọ́ ta là ń pè ní ìyá ọkọ? Ta ló lè dáhùn nínú gbogbo yín? Ìyá ọkọ. Ìwọ ò sí mẹ́ Bùkọ́lá, ìwọ máa farabalẹ̀ ní ìyá ọkọ. Ta ló lè dáhùn ẹ̀ nínú yín? Ìyá ìyàwó ni ìyá ọkọ. Ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ni. Ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ni. Ìyá ìyàwó ni ìyá ọkọ. Ìyá ìyàwó ni ìyá ọkọ. Ta tún lè dáhùn, ta lè pè ní ìyá ọkọ? Ẹ jọ̀ọ́ ẹ̀yin màmá, ta lè pè ní ìyá ọkọ? Ìyá ìyàwó. Màmá, ìyá ọkọ ó yàtọ̀ sí ìyá ìyàwó mà. Ọ̀rọ̀ yín ni ọmọ ìgbọ́ tó sọ pé ìyá ìyàwó. Ta lè pè ní ìyá ọkọ? Ìyá ọkọ. Ẹ jọ̀ọ́ máa bá mi dáhùn ìbéèrè. Ìyá tó bí ọkọ ni wọ́n pè ní ìyá ọkọ. Ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún. Ìyá tó bí ọkọ òun ni wọ́n pè ní ìyá ọkọ. Ẹ wá wo màmá tó wà, gbogbo ẹ̀yin màmá tẹ wà ń bí bímọ bóyá ìyá ọkọ wà láàrin wa. Ṣé ìyá ọkọ wà bí ìyá ọkọ? Ó ṣe ìyá ọkọ Bùkọ́lá o. Ta ló ti bí ọkùnrin tó wà láàrin wa? Ìyá ọkọ ni wá. Ìyá ọkọ pọ̀ dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin màmá, ipò wo ni ìyá ọkọ máa ń wà níwájú ìyàwó? Ẹ lè bá mi gbé microphone fún màmá tí wọ́n wà ní ẹ̀gbẹ́ yín mà. Ipò wo ni ìyá ọkọ gbọ́dọ̀ wà níwájú ìyàwó? Ìyá ọkọ gbọ́dọ̀ wà ní ipò ìyá ìyàwó. Lóòótọ́ ìyá ọkọ ló bí ọkọ, ṣùgbọ́n gbà tó ti mú ọmọ wálé, ọmọ náà ti dọmọ ìyá ọkọ. So òun ló bí ọkọ, òun ló bí ìyàwó, ó ti di ìyá ìyàwó, ìyá ọkọ. Ẹ bá mi pàtẹ́wọ́ fún mi. Ẹ bá mi gbé fún alájà tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín. Irú báwo ni ìyàwó ṣe gbọ́dọ̀ máa ṣe sí ìyá ọkọ rẹ̀? Nǹkan tí mo sọ ni wípé irú ìwà wo, tó ní mo máa bí ẹni béèrè o, irú ìwà wo màmí ìyàwó gbọ́dọ̀ máa wù sí ìyá ọkọ? Ẹ dárúkọ yín mà. Orúkọ mi ni Táíwò Akínwándé tí obìnrin wọn sì yé Túndé wù mí. Ìyàwó gbọ́dọ̀ mú yọ pẹ̀lú gẹ́gẹ́ bí ìyá tó bí lọ́mọ. Òun ni ìgbésí ayé wọn lè ṣòro pọ̀. Torí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta bí oṣù mẹ́ta. Ó rẹ̀mí díẹ̀, wá lọ sílé ọmọ mi ọkùnrin. Mi kò sí ilé ìyàwó ẹ̀ ló wà ní. Ó wá sáré káàkiri, ìwọ̀n tó láìkiri tó bẹ́ẹ̀. Ó sáré kiri, ó pe dókítà, ó pe gbogbo wọn, gbogbo aládùúgbò, mi lè sọ̀rọ̀ wọn, mi lè gbapá. Ó
ó ń ké báyìí ó gbomi sí mi lórí ni alájà ìjọ ẹ ṣàánú bí ẹni pé mi ni mo bí tó ní ìgbà tí mo sí tóun náà wù sí mi olóṣèlú bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ wúyọ ọ̀pẹ gẹ́gẹ́ bí ìyá tó bí lọ́mọ. ẹ bá mi kàtọ́ fún àwọn ọ̀gá. ẹ ṣé mo dúpẹ́ Bùkọ́lá irú ìwà wo ni ìwọ máa wù sí ìyàwó? Mo máa hùwà sí wọn gẹ́gẹ́ bí ọmọ bíbí mi. Mo máa hùwà sí wọn gẹ́gẹ́ bí ọmọ mo máa hùwà sí wọn gẹ́gẹ́ bí ìyá mi, gẹ́gẹ́ bí ọmọ bíbí inú wọn. Ṣé rí ẹ bá mi pàtó ọ̀fun? Ẹ̀yin màmá, ọ̀rọ̀ tí à ń sọ lálẹ́ yìí ó lè dàbí ẹni pé à ń fi àkókò ṣòfò, ṣùgbọ́n ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà a ò kì í bá àwọn ọmọ yìí sọ irú ọ̀rọ̀ báyìí. Bóyá tún ní màmá tó lè sọ tí wọ́n lè tẹ̀síwájú nípa irú ìwà tí àwọn ìyàwó gbọ́dọ̀ wù sí ìyá ọkọ. Ìyàwó àdùnní ẹ̀jẹ̀. Ìwà tí ìyàwó gbọ́dọ̀ máa fún ìyá ọkọ. Àkọ́kọ́ náà àwọn màámi ti sọ èyí tó ju bẹ̀rù náà dẹ̀ ti dáhùn jẹ́ á mú ìyá ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí ìyá ẹ̀ ni. Then ìwà mi tó tún lè wù nígbà tó bá jí láàárọ̀ màámi kí lẹ fẹ́ jẹ, màámi aṣọ yín wo ló dọ̀tí, kí ni kí n ṣe bó ṣe máa tún lè ṣe bó ṣe máa yọ láti máa fọṣọ ìyá ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí tóun tún ìyá ẹ̀ ṣe nínú ilé. A mọ̀ pé àwọn màmá ọkọ náà wà bí ẹjọ́ ìyá ọkọ ẹjọ́ mo nílò ìyá ọkọ ní kí ìyá ọkọ kọ́kọ́ bá náwó sókè. Ìyá ọkọ tó wà mí tí ò ti sọ̀rọ̀ rárá ẹjọ́ lọ bá mi fún màmá. Àwọn ìyá tí ń rẹ̀. Àwọn ìyá tí ń rẹ̀. Orúkọ mi ni Ọláyínká Elékùrọ̀ Commissioner. Lára àwọn ìyá ọkọ ni èmi náà wà. Inú mi dùn láti bá gbogbo àwọn màmá pàdé lálẹ́ yìí. Ẹ̀sìn tí a wá ṣe kò ní bàjẹ́. Àdúrà gbogbo àánú máa gbà. Ṣé rí ìyá ọkọ níṣẹ́ tó pọ̀ láti ṣe. Ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ ni ìbẹ̀rù. Ìyàwó tó ń bọ̀ lọ́dọ̀ ọkọ ó gbọ́dọ̀ ní ìbẹ̀rù lọ́kàn. Ìyá ọkọ ti ṣetán láti gba ìyàwó wọlé. Àdúrà tá à ń gbà ni pé ìyàwó tí a fẹ́ gbà wọlé kí ó má dojú ti àwọn ẹbí ẹ̀. Nítorí pé tó bá ṣe mọ̀nàmọ́ná wá ní ṣé wọ́n kọ́ ẹni? Ta ló bí ẹ náà? Irú ọmọ àbí ìpàbẹ̀wò ni àbí ìkọ́ni àbí àkọ́gbà wọn á rán sílé. Ṣùgbọ́n ìyàwó tó bá wọlé tó bá gbé ẹsẹ̀ tó dáa tó ń wà ìrẹ̀lẹ̀ tó rẹra ẹ̀ sílẹ̀ tí ò kó apá sókè, ìyá ọkọ àgbà wọlé. Ìyá ọkọ wá dàpọ̀ mọ́ àwọn ọmọkùnrin tóun bí, á máa tọ́ bó bá ṣe ń tọ́ ẹ̀, á máa wo ìṣísẹ̀, á máa wo bó ṣe ń ṣe, bó ṣe ń tọ́jú ọmọ ẹ̀ ti di púpọ̀, ó ti gbọ́dọ̀ tọ́jú ìyàwó náà. Nítorí pé tó bá máa lọ sí ilé àwọn ẹbí ẹ̀ pé mo tiẹ̀ fẹ́ lọ kí irú bí a ṣe ń ṣe ìyàwó Bùkọ́lá yìí, tó bá fẹ́ dìde pé ẹ jẹ́ kí n wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ọmọ mi àti dáàdì mi, wọ́n gbọ́dọ̀ rí àwọn ọlá ní ààrẹ ìfẹ́ ní wọ́n tọ́jú ọmọ yìí. Ṣùgbọ́n bí ìyàwó bá ṣe ṣe rẹ̀ ni àwọn ìyàwó àtijọ́ wọ́n ṣera wọn dáadáa, wọ́n tẹríba, wọ́n á kẹ́ wọn. Ìyá yẹn ó fẹ́ lè bọ́ ìlú ìdí ẹ̀ torí mi ṣe wẹ̀. Mo kẹ́ ìyàwó ọmọ, mo kẹ́ débi pé mo wẹ̀ fún gbà tó lóyún. Mo sọ fún ìyàwó ọmọ mi pé ẹni tó bá ti wá sọ́dọ̀ mi tó bá ti ṣe dáadáa màá máa gbé ẹ̀gẹ̀gẹ̀, ṣùgbọ́n tó bá mẹ́sàn máa rán ìpadà sílé. Hallelujah. Ọlọ́run ọba ń tẹ́.
pẹ́pẹ́ fúru tó máa ṣe gbogbo ẹ̀. Màmá ìbéèrè méjì ló kù tá a máa béèrè, ìyókù ijó àti gbogbo ẹ̀ ni. Ẹ jọ̀ọ́ báwo ni obìnrin ṣe gbọ́dọ̀ máa tọ́jú ọmọ tó ṣe gbọ́dọ̀ mójútó ọmọ? Ẹ jọ̀ọ́ títọ́jú tí mò ń sọ yẹn màámi, èmi sọ nípa wípé bí a ṣe lè tọ́jú ọmọ, torí pé mo mọ̀ wípé ìyá ni tíṣà àkọ́kọ́, ìyá ni wòlíì ọmọ, ìyá lalábàárò ọmọ. Wọ́n pe ìyá ní ọlọ́bẹ̀ dúdú, bẹ́ẹ̀ ni ìyá lọ́lọ́bẹ̀ dúdú, ṣùgbọ́n ẹ mọ̀ bí àwọn tó máa ń dùn jù tí ọmọ bá kọ́kọ́ wálé ayé tó bá kọ́kọ́ tó máa ti ń dàgbà díẹ̀, ọbẹ̀ girama ló máa ń dùn jù. Torí girama ló máa sè wọ́n ti fẹ́ jẹ gangan, ìyá máa ṣe specification ọkọ ẹ̀ ni. Ṣùgbọ́n tá a bá sọ wípé alátìlẹyìn ọmọ, ẹ jọ̀ọ́ báwo ni ìyá ṣe gbọ́dọ̀ dúró ti ọmọ? Tó bá tún wá di pé ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní jókòó, ọmọ mi máa forí gbalẹ̀, kí kankan má tún ṣe, á tún máa dì mú, á tún máa sọ, á tún máa gá ìdí ẹ̀. Tó bá tún wá di pé ó bẹ̀rẹ̀ sí ní gbé irúlá koro, kó má lọ sí ibi tí iná wà, kó má fohùn gbà kan gbígbóná sára, á tún máa gá ìdí ẹ̀. Tó bá tún di pé ọmọ náà tún bẹ̀rẹ̀ sí ní gbèsè gàgàgàgà síwájú gàgàgà sẹ́yìn, á tún máa. Iṣẹ́ ọmọ pa. Iṣẹ́ ọmọ pa. Lọ́wọ́ yẹn lé orí. Orí mi jẹ́ ìjèrè ọmọ. Orí mi jẹ́ ìjèrè ọmọ. Ẹ wá lùlù sí. Orí mi jẹ́ ìjèrè ọmọ. 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 Kò sẹ́ni tí ó mọ̀ pé ṣe ọmọ pọ̀. Orí mi jẹ́ ìjèrè ọmọ. Gbogbo pátápátá la máa jèrè àwọn ọmọ wa. Lágbára Ọlọ́run ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wà lórúkọ Jésù Kristi. Ṣẹ́rí a kì í bá ọmọ bínú o. Ìyá kì í bínú sí ọmọ tán pátápátá. Mo ń sọ pé níbo ni a lè gbèdéke wo la gbọ́dọ̀ gbèdé, gbogbo gbèdéke pátápátá la ti lè tọ́jú ọmọ, la gbọ́dọ̀ gbogbo tá a bá ní la ti gbọ́dọ̀ fi tọ́jú ọmọ wa. Nítorí wípé tẹnitẹni nǹkan kan ti so ìyá pọ̀ mọ́ ọmọ, kò ṣeé já o. Abíamọ kẹ tó bínú sọmọ, kẹ tó sọ̀rọ̀ yẹn jáde, ẹ wò dáadáa. Kò sí ẹ̀ṣẹ̀ tí ọmọ lè ṣe tínú bá bí yín, ẹ máa bá mi sọ wípé kàkà kẹ́ ẹ ṣépè, ẹ sọ wípé Olúwa bá ọ wí Sàtánì, torí tí èèyàn bá sọ ó ṣeé ṣe kó ṣe. Lórúkọ Jésù àmì ṣépè fún ọmọ wa, èpè òbí kò ní jà àwọn ọmọ wa. Bàbá wa Elémùlé Ògún Yẹmí ó ní kékeré ure o, ure yá mi gègé, kékeré ure o, ure yá mi gègé. Ìyá ìyàwó ẹ̀yin lẹ́ni nǹkan òní, ẹ ti gbọ́ gbogbo nǹkan tí àwọn èèyàn bá ọmọ yín sọ pátápátá. Bàbá kó bìbọ ọmọ kan ó dìdí ó ní orin tó òun fẹ́ fún ìyá òun kí n kọ́ specially fún un. Ṣùgbọ́n láti ọdún mo ti kọrin yẹn ọ̀pọ̀lọpọ̀ máa ń gbà wá ní ẹ bá mi kẹ́, ẹ bá mi kẹ́, ẹ bá mi kẹ́, ẹ bá mi kẹ́ o, ìyá jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ mi. Ẹ bá mi kẹ́, ẹ bá mi kẹ́, ẹ bá mi kẹ́, ẹ bá mi kẹ́ o, ìyá jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ mi. Ọlọ́bẹ̀ dúdú ìyá mi, ọlọ́bẹ̀ dúdú ìyá mi, ọlọ́rẹ́ àtọ́yò ìyá mi, ọlọ́bẹ̀ dúdú ìyá mi, alátìlẹ́yìn mi o ìyá mi. Bọ́lá tí wọ́n wà bẹ́ẹ̀. Níbo ni ilé tí ìyá ẹ̀ ti wá gbàdọ̀? Ilé àpapà. Àpàpà. Àpàpà báwo ni wọ́n ṣe ń kí wọ́n? Báwo ni wọ́n ṣe ń kí wọ́n bẹ̀? Ọmọ. Mo gbọ́ pé India ni mọ́mí ẹ ti wá. Wọ́n kì í ṣe India.
Yọ ẹ̀ kí n ṣe Chinese. Kò sí àwọn aṣọ. Ìlú wo ni wọ́n ti wá? Ìbàdàn tá a wà yìí. Ẹni màmá ẹ̀ ti wá. Akọrin Ìbàdàn. Ebo kọrin ìlú bàbá ẹ̀ lẹ́kọ̀ọ́. Kálẹ̀ mi máa sọ pé n'Ìbàdàn o ni wọ́n bí wa sí o. Ìbàdàn o ni wọ́n bí wa sí o. Pẹ̀lú wọn lórí ilẹ̀. Pẹ̀lú wọn lórí ilẹ̀. Ìbàdàn o. Ó mọ̀ wípé ọjọ́ kan wà tọmọ ẹ̀ máa ti ṣe ọjọ́ kan wà tọmọ ẹ̀ máa ti ṣe ní ìlú ṣùgbọ́n ọjọ́ gbogbo yòówù kó lè jẹ́ ẹrántí ọjọ́ tẹ̀bí màmá ẹ̀fọ́ ọmọ yín ra gbogbo ẹ̀yin òbí pátápátá ẹ bá mi dìde ẹ máa bá mi súre fún ọmọ ẹ jọ ẹ jẹ́ ká ti lórí ẹsẹ̀ kẹ́ ẹ máa bá mi súre fún ọmọ wípé àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run. Òfurufú ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn ẹjọ́ dé ọjọ́ fún un bí òun fún un ṣe nǹkan tàbí èsì kan bí báwo bọ́ọ̀rù wọn tó bá ń lò wọn ló gbé pàtó fún òtún tàbí ọkọ rẹ̀. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run àti òfurufú ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ ń fọ̀hún òru dé òru fi ìmọ̀ hàn kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò ti gbọ́ ìró wọn. Ìró wọn la gbogbo ayé já. Bùkọ́lá ìró rẹ̀ yóò la gbogbo ayé já. Ìró ọmọ inú rẹ̀ yóò la gbogbo ayé já. Mo mọ̀ wípé ibi tí ìyá rẹ̀ dé ìwọ ti tayọ ibẹ̀. Ohun tí ìyá rẹ̀ ò rí ṣe ìwọ ti ń gbé ṣe nílé ayé. Kì í ṣe wípé bóyá nǹkan kan ni bí kò ṣe wípé ọ̀rọ̀ Ọlọ́run ló ń wá sí ìmúṣẹ níbi tí a ti kọ́ wípé ọmọ ni ìní Olúwa ọmọ iní sì ni èrè rẹ̀ gẹ́gẹ́ bí ọfà lọ́wọ́ alágbára ni ọmọ èwe rí ọfà máa ń lọ ṣáájú ẹni tó ta ni. Ó ti ga ju ìyá rẹ lọ lórúkọ Jésù ò ní rébọ. Ní agbára Jésù ò ní rébọ. Mọ́mì gbogbo àwọn ọmọ pátápátá wọn ò ní rébọ. Ẹnu ò ní rébọ wọn lẹ́sẹ̀. Ẹ jọ mo fẹ́ kẹ́ bá mi gba àdúrà fún mi. Ẹ bá mi sọ fún wípé kò ní gbogbo tó ti fi ojú ọwọ́ kó jọ Bùkọ́lá ò lè fi ẹ̀yìn ọwọ́ dànù. Ẹ bá mi ṣàdúrà fún mi. Ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù ní ọkọ̀ tí wọ́n bá lẹ́sẹ̀. Gbogbo tó ti fi ojú ọwọ́ kó jọ ó ní fi ẹ̀yìn ọwọ́ dànù. Ó ní kó ti kó jọ níwájú ìyá ó ní fi ẹ̀yìn ọwọ́ dànù. Nítorí fi ojú ọwọ́ kó jọ níwájú bàbá ó ní fi ẹ̀yìn ọwọ́ dànù. Nínú ilé bàbá ẹ ò ní ṣìwàwù nínú ilé ìyá ẹ ò ní ṣìwàwù ní orúkọ Jésù Kristi Olúwa wa. Bùkọ́lá ìyá ọmọ òun ni wòlíì ọmọ ìyá ọmọ òun ni aláṣẹ àdúrà ọmọ. Gbogbo ìgbà téèyàn bá ti ń jí nílé ayé bó tilẹ̀ wù kí ìyá èèyàn jẹ́ èèyàn ní láti fi ọ̀wọ̀ fún ìyá ẹ̀ ni. Gbogbo ẹni tó wá lè ní ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀ wá rí o. Àwọn kan wá nítorí bàbá yín nítorí dádì ẹ̀ nítorí wípé olókìkí ni wọ́n. Àwọn kan sì wá nítorí màmá ẹ̀. Tó bá jẹ́ pé àwọn méjèèjì la kó papọ̀ pé bàbá àti ìyá àwọn ni wọ́n máa ń wá tó máa ń fún ọmọ ní ìdámọ̀ràn ní irú àṣálẹ́ báyìí ni. Ibi yóò nílé bàbá torí pé mo mọ̀ pé èrò bàbá ẹ̀ máa wá wọn máa pọ̀ wo èrò mọ́mí ẹ̀ náà wọn ì tí ì di àwọn kan sì wà lọ́nà nítorí pé wọ́n gbọ́ pé ó fẹ́ ṣe nǹkan lénìí. Bùkọ́lá ó dára kí ọmọ máa bọ̀wọ̀ fún ìyá nítorí wípé Àlùkùránì mímọ́ kan ó fi ìdí rẹ̀ múlẹ̀ ṣùgbọ́n èmi ò mọ bó ṣe sọ mo mọ̀ nígbà àwọn màmá méjèèjì yìí àwọn ìyá Kùránì èyí méjèèjì ẹgbàá ló fẹ́ gbà tó fẹ́ dáhùn ní ẹ̀yìn méjèèjì. Alájà kéwú dùn kéwú dùn kéwú. Tòkòtò yọ ní sàóbì ìyàwó ọjọ́ òní ibo ló wà.
Yọ̀lẹ́gbẹ́. Gbogbo lóyọ ní sàóbì o. Ìwọ màmá wa yọlẹ́gbẹ́ àrídèwé. Àrídèwé kì í ṣe fó. Àrídèwé kì í ṣàwó. Ta ni ò mọ̀ pé tọwọ́tọmọ lárídèwé o? Ìwọ kúrò lẹ́gbẹ́ Oge ó di ìyàwó. Ẹ bá mi pè é lórúkọ rẹ̀ kó dáhùn o. Ìyàwó ọ̀sìnkì ẹlẹ́sẹ̀ oṣù. Àti dá ọjọ́ pé àti. Bùkọ́lá níyàwó alẹ́ òní. Ẹ̀yin ẹlẹ́gbẹ́ Oge ẹ súnmọ́ Bùkọ́lá. Bùkọ́lá bó ṣe wọlé kí ló yẹ kó o kọ́kọ́ ṣe? Ẹ káalẹ́ mà. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ò kì í gbin àgbàdo. Wà á lọ síwájú àwọn màmá, wà á kúnlẹ̀, ẹsẹ̀ méjèèjì á kan ilẹ̀, wà á kí wọn ní èdè Yorùbá. Báwo ló ṣe máa kí wọn o? Wà á tún bọ́ sí òbí, wà á tún kí wọn pé. Bùkọ́lá tó bá jẹ́ wípé ilé ọkọ ẹ̀ ló ti bá àwọn èèyàn tí wọ́n jókòó báyìí, báwo ló ṣe fẹ́ ṣe kí wọn? Wá kúnlẹ̀ délẹ̀ náà lù. Èyí lóore ṣe. Iwájú àwọn màmá ẹ̀ ló wà nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Ó ṣeé ṣe kí àgbàlá ilé ọkọ ẹ kó má tó yìí, ṣùgbọ́n tó bá débẹ̀ ó máa fún wọn ní ọ̀wọ̀ ni. Èèyàn lè jáde láti inú ilé ọlá, èèyàn lè jáde láti inú ilé ọrọ̀, ṣùgbọ́n kó bá rẹ̀ níbi tí wọn ò ti ní tó nílé bàbá tó bí lọ́mọ. Tó bá ti débẹ̀ ó máa fún wọn ní ọ̀wọ̀ ni. Gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́ Oge pátápátá, nígbà tí àwọn màmá bá jókòó sórí chair, ẹ̀yin jókòó báyìí, ẹ fìdí ẹ̀. Bùkọ́lá bọ́ sí àárín àwọn ẹgbẹ́ ẹ̀. Màmá ẹ gbójú ayọ̀ sókè ẹ wo ọmọ yẹn, ẹ bá mi nà kárán sí kí ẹ bá mi súre fún. Ìre àkọ́kọ́ tí kẹ sú fún, ìre kó má sọ ìwà nù, ẹ bá mi súre fún. Ìyá Bùkọ́lá ẹ̀yin náà ẹ̀ lọ kà sí pé kò ní sọ ìwà nù. Ṣẹ́rí kìíní kan máa ń ṣe obìnrin tí ó bá sọ ìwà nù, ó ṣeé ṣe kó sọ fún ọkọ tó nínú. Ó ní dẹrù ògo nù.
ní orúkọ Jésù Kristi ò ní jẹrù ògo nù. Aṣáàkọ́ wípé ọ̀tọ̀ ní ògo ìràwọ̀, ọ̀tọ̀ ní ògo òṣùpá, ìràwọ̀ tún tóbi lógo jura wọn lọ. Gbọ́ ò ní sọ ẹrù ògo nù, ò ní da ògo nù. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, àwọn tó ń já ògo gbà wọn ò ní já ògo ayé rẹ nù, wọn ò ní já ògo ayé ọmọ rẹ nù. Mọ́mì, ìbéèrè àkọ́kọ́ Bùkọ́lá máa gbọ́ ọ torí ìwọ gbọngàn ló ń ṣe nǹkan lónìí. Ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ bi àwọn ẹlẹ́gbẹ́ oge tí wọ́n tẹ̀lé wá, tí mo bá ti bi wọ́n, tí wọ́n bá dáhùn rẹ̀ rí, màmá ẹ pàṣẹ wọn fún wọn. Ẹ jọ̀ọ́ ta là ń pè ní ìyá ọkọ? Ta ló lè dáhùn nínú gbogbo yín? Ìyá ọkọ. Ìwọ ò sí bẹ̀ Bùkọ́lá, ìwọ máa farabalẹ̀ ní ìyá ọkọ. Ta ló lè dáhùn nínú yín? Ìyá ìyàwó ni ìyá ọkọ. Ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ni. Ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ni. Ìyá ìyàwó ni ìyá ọkọ. Ìyá ìyàwó ni ìyá ọkọ. Ta tún lè dáhùn? Ta lè pè ní ìyá ọkọ? Ẹ jọ̀ọ́ ẹ̀yin màmá, ta lè pè ní ìyá ọkọ? Màmá, ìyá ọkọ ó yàtọ̀ sí ìyá ìyàwó mà. Ọ̀rọ̀ yín ni ọmọ ìgbọ́ tó sọ pé ìyá ìyàwó. Ta lè pè ní ìyá ọkọ? Ìyá ọkọ. Ẹ jọ̀ọ́ máa bá mi dáhùn ìbéèrè. Ìyá tó bí ọkọ ni wọ́n pè ní ìyá ọkọ. Ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún mi. Ìyá tó bí ọkọ òun ni wọ́n ń pè ní ìyá ọkọ. Ẹ wá wo màmá tó wà, gbogbo ẹ̀yin màmá tẹ wà ń bí bímọ bóyá ìyá ọkọ wà láàrin wa. Ṣé ìyá ọkọ wà bí ìyá ọkọ? Ó ṣe ìyá ọkọ Bùkọ́lá o. Ta ló ti bí ọkùnrin tó wà láàrin wa? Ìyá ọkọ ni wá. Ìyá ọkọ pọ̀ dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin màmá, ipò wo ni ìyá ọkọ máa ń wà níwájú ìyàwó? Ẹ lè bá mi gbé microphone fún màmá tí wọ́n wà ní ẹ̀gbẹ́ yín mà. Ipò wo ni ìyá ọkọ gbọ́dọ̀ wà níwájú ìyàwó? Ìyá ọkọ gbọ́dọ̀ wà ní ipò ìyá ìyàwó. Lóòótọ́ ìyá ọkọ ló bí ọkọ, ṣùgbọ́n gbà tó ti mú ọmọ wálé, ọmọ náà ti dọmọ ìyá ọkọ. So òun ló bí ọkọ, òun ló bí ìyàwó, ó ti di ìyá ìyàwó, ìyá ọkọ. Ẹ bá mi pàtẹ́wọ́ fún mi. Ẹ bá mi gbé fún alájà tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín. Irú báwo ni ìyàwó ṣe gbọ́dọ̀ máa ṣe sí ìyá ọkọ rẹ̀? Nǹkan tí mo sọ ni wípé irú ìwà wo, tó ní mo máa bí ẹni béèrè o, irú ìwà wo màmí ìyàwó gbọ́dọ̀ máa wù sí ìyá ọkọ? Ẹ dárúkọ yín mà. Orúkọ mi ni Táíwò Akínwándé tí obìnrin wọn sì yé Túndé wù. Ìyàwó gbọ́dọ̀ mú yọ pẹ̀lẹ́gẹ́ bí ìyá tó bí lọ́mọ. Òun ni ìgbésí ayé wọn lè ṣòro fún. Torí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí mi lẹ́nu tó mẹ́ta bí oṣù mẹ́ta. Ó rẹ̀lì díẹ̀, mo wá lọ sílé ọmọ mi ọkùnrin. Mi kò sí ilé ìyàwó ẹ̀ ló wà ní. Ó wá sáré káàkiri, mọ̀ tó láìkiri tó bẹ́ẹ̀. Ó sáré kiri, ó pe dókítà, ó pe gbogbo wọn, gbogbo aládùúgbò mi lè sọ̀rọ̀ wọn, mi lè gbapá. Ó ń ké bẹ́ẹ̀, ó bomi sí mi lórí ni, alájà ìjọ ẹ ṣàánú bí ẹni pè mí ni mo bí ni. Tó ní ìgbà tí mo sí tóun náà wù sí mi, òun ló ṣe níbẹ̀. Èyí gbọ́dọ̀ wúyọ̀ pẹ̀ gẹ́gẹ́ bí ìyá tó bí lọ́mọ. Ẹ bá mi pàtẹ́wọ́ fún àlùfáà. Ẹ ṣé mo dúpẹ́. Bùkọ́lá, irú ìwà wo ni ìwọ máa wù sí ìyàwó? Mo máa hùwà sí wọn gẹ́gẹ́ bí ọmọ bíbí mi. Mo máa hùwà sí wọn gẹ́gẹ́ bí ọmọ, mo máa hùwà sí wọn gẹ́gẹ́ bí ìyá mi, gẹ́gẹ́ bí ọmọ bíbí inú wọn. Ṣé rí ẹ bá mi pàtó ọ̀fun? Ẹ̀yin màmá, ọ̀rọ̀ tí à ń sọ lálẹ́ yìí ó lè dàbí ẹni pé à ń fi àkókò ṣòfò, ṣùgbọ́n ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà a ò kì í bá àwọn ọmọ yìí sọ irú ọ̀rọ̀ báyìí. Bóyá tún ní màmá tó lè sọ tí wọ́n lè tẹ̀síwájú nípa irú ìwà tí àwọn ìyàwó gbọ́dọ̀ wù sí ìyá ọkọ.
ìyàwó àdùnní ẹ̀jẹ̀. Ìwà tí ìyàwó gbọ́dọ̀ máa mú ìyá ọkọ. Àkọ́kọ́ náà àwọn màámi ti sọ èyí tó jù bẹ́ẹ̀ òun náà dẹ̀ ti dáhùn jẹ́ á mú ìyá ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí ìyá ẹ̀ ni. Then ìwà mi tó tún lè wò ní pé tó bá jí láàárọ̀ màámi kí lẹ fẹ́ jẹ màámi aṣọ yín wo ló dọ̀tí kí ni kí n ṣe bó ṣe máa tún lè ṣe bó ṣe máa yọ láti máa fọṣọ ìyá ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí tóun tún ìyá ẹ̀ ṣe nínú ilé. A mọ̀ pé àwọn màmá ọkọ náà wà bí ẹjọ́ ìyá ọkọ ẹjọ́ mo nílò ìyá ọkọ ní kí ìyá ọkọ kọ́kọ́ bá náwó sókè ìyá ọkọ tó wà mí tí ò ti sọ̀rọ̀ rárá ẹjọ́ lọ bá mi fún màmá. Àwọn ìyá tí ń rẹ́ ti rẹ̀. Àwọn ìyá tí ń rẹ́ ti rẹ̀. Orúkọ mi ni Ọláyínká Elékùrọ̀ Commissioner. Lára àwọn ìyá ọkọ ni èmi náà wà. Inú mi dùn láti bá gbogbo àwọn màmá pàdé lálẹ́ yìí. Ẹ̀sìn tí a wá ṣe kò ní bàjẹ́. Àdúrà gbogbo àánú máa gbà. Ṣé rí ìyá ọkọ níṣẹ́ tó pọ̀ láti ṣe. Ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ ni ìbẹ̀rù. Ìyàwó tó ń bọ̀ lọ́dọ̀ ọkọ ó gbọ́dọ̀ ní ìbẹ̀rù lọ́kàn. Ìyá ọkọ ti ṣetán láti gba ìyàwó wọlé. Àdúrà tá à ń gbà ni pé ìyàwó tí a fẹ́ gbà wọlé kí ó má dojú ti àwọn ẹbí ẹ̀. Nítorí pé tó bá ṣe mọ̀nàmọ́ná wá ní ṣé wọ́n kọ́ ẹni ta ló bí ẹ náà irú ọmọ àbí ìpàbẹ̀wò ni àbí ìkọ́ni àbí àkọ́gbà wọn á rán sílé. Ṣùgbọ́n ìyàwó tó bá wọlé tó bá gbé ẹsẹ̀ tó dáa tó ń wà ìrẹ̀lẹ̀ tó rẹra ẹ̀ sílẹ̀ tí ò kó apá sókè ìyá ọkọ àgbà wọlé ìyá ọkọ wá dàpọ̀ mọ́ àwọn ọmọkùnrin tóun bí á máa tọ́ bó bá ṣe ń tọ́ ẹ̀ á máa wo ìṣísẹ̀ á máa wo bó ṣe ń ṣe bó ṣe ń tọ́jú ọmọ ẹ̀ ti di púpọ̀ ó tún gbọ́dọ̀ tọ́jú ìyàwó náà nítorí pé tó bá máa lọ sí ilé àwọn ẹbí ẹ̀ pé mo tiẹ̀ fẹ́ lọ kí irú bí a ṣe ń ṣe ìyàwó Bùkọ́lá yìí tó bá fẹ́ dìde pé ẹ jẹ́ kí n wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ọmọ mi àti dáàdì mi wọ́n gbọ́dọ̀ rí àwọn ọlá ní ààrẹ ìpẹ́ ní wọ́n tọ́jú ọmọ yìí ṣùgbọ́n bí ìyàwó bá ṣe ṣe rẹ̀ ni àwọn ìyàwó àtijọ́ wọ́n ṣera wọn dáadáa wọ́n tẹríba wọ́n á kẹ́ wọn ìyá yẹn ó fẹ́ lè bọ́ ìlú ìdí ẹ̀ torí mi ṣe wẹ̀ mo kẹ́ ìyàwó ọmọ mo kẹ́ débi pé mo wẹ̀ fún gbà tó lóyún mo sọ fún ìyàwó ọmọ mi pé ẹni tó bá ti wá sọ́dọ̀ mi tó bá ti ṣe dáadáa màá máa gbé ẹ̀gẹ̀gẹ̀ ṣùgbọ́n tó bá mẹ́sàn máa rún ìpadà sílé hallelujah. Ọlọ́run ọba ń tẹ́.
níyàwó alẹ́ òní. Ẹ̀yin ẹlẹ́gbẹ́ oge ẹ̀sùn mọ́ Bùkọ́lá. Bùkọ́lá bó ṣe wọlé kí ló yẹ kó o kọ́kọ́ ṣe? Ẹ káalẹ́ mà. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ò kì í gbin àgbàdo. Wàá lọ síwájú àwọn màmá, wàá kúnlẹ̀, ẹsẹ̀ méjèèjì á kan ilẹ̀, wàá kí wọn ní èdè Yorùbá. Báwo ló ṣe máa kí wọn o? Wàá tún bọ́ sí òbí, wàá tún kí wọn pé Bùkọ́lá tó bá jẹ́ wípé ilé ọkọ ẹ̀ ló ti bá àwọn èèyàn tí wọ́n jókòó báyìí, báwo ló ṣe fẹ́ ṣe kí wọn? Wá kúnlẹ̀ délẹ̀ náà ní èyí lóore ṣe. Iwájú àwọn màmá ẹ̀ ló wà nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Ó ṣeé ṣe kí àgbàlá ilé ọkọ ẹ̀ kó má tó yìí, ṣùgbọ́n tó bá débẹ̀ ó máa fún wọn ní ọ̀wọ̀ ni. Èèyàn lè jáde láti inú ilé ọlá, èèyàn lè jáde láti inú ilé ọrọ̀, ṣùgbọ́n kó bá rẹ̀ níbi tí wọn ò ti ní tó nílé bàbá tó bí lọ́mọ. Tó bá ti débẹ̀ ó máa fún wọn ní ọ̀wọ̀ ni. Gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́ oge pátápátá, nígbà tí àwọn màmá bá jókòó sórí chair, èèyàn jókòó báyìí, ẹ fi díẹ̀ Bùkọ́lá bọ́ sí àárín àwọn ẹgbẹ́ ẹ̀. Màmá ẹ gbójú ayọ̀ sókè ẹ wo ọmọ yẹn, ẹ bá mi nà kàrún sí kí ẹ bá mi súre fún. Ire àkọ́kọ́ tí kẹ sú fún, ire kó má sọ ìwà nù, ẹ bá mi súre fún. Ìyá Bùkọ́lá ẹ̀yin náà ẹ̀ nà kà sí pé kò ní sọ ìwà nù. Ṣẹ́rí kíní kan máa ń ṣe obìnrin tí ó bá sọ ìwà nù, ó ṣeé ṣe kó sọ fún ọ̀pọ̀ tó nínú. Ó ní dẹrù ògo nù. Ní orúkọ Jésù Kristi ò ní dẹrù ògo nù. Aṣáàkọ́ wípé ọ̀tọ̀ ní ògo ìràwọ̀, ọ̀tọ̀ ní ògo òṣùpá. Ìràwọ̀ tún tóbi lógo jura wọn lọ. Gbọ́ ò ní sọ ẹrù ògo nù, ò ní da ògo nù. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, àwọn tó ń já ògo gbà wọn ò ní já ògo ayé rẹ, wọn ò ní já ògo ayé ọmọ rẹ. Mọ́mì, ìbéèrè àkọ́kọ́ Bùkọ́lá máa gbọ́ ọ torí ìwọ gbọ̀ngàn ló ń ṣe nǹkan lónìí. Ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ bi àwọn ẹlẹ́gbẹ́ oge tí wọ́n tẹ̀lé wá, tí mo bá ti bi wọ́n, tí wọ́n bá dáhùn rẹ̀ rí, màmá ẹ pàṣẹ wọn fún wọn. Ẹ jọ̀ọ́ ta là ń pè ní ìyá ọkọ? Ta ló lè dáhùn nínú gbogbo yín? Ìyá ọkọ. Ìwọ ò sí bẹ́ẹ̀ Bùkọ́lá, ìwọ máa farabalẹ̀ ní ìyá ọkọ. Ta ló lè dáhùn ẹ̀ nínú yín? Ìyá ìyàwó ni ìyá ọkọ. Ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ni. Ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ni. Ìyá ìyàwó ni ìyá ọkọ. Ìyá ìyàwó ni ìyá ọkọ. Ta tún lè dáhùn? Ta lè pè ní ìyá ọkọ? Ẹ
ẹjọ́ ẹ̀yin màmá tálẹ̀ lè pè ní ìyá ọkọ. Màmá ìyá ọkọ ó yàtọ̀ sí ìyá ìyàwó mà. Ọ̀rọ̀ yín ni ọmọ ìgbọ́ tó sọ pé ìyá ìyàwó. Tálẹ̀ lè pè ní ìyá ọkọ. Ìyá ọkọ. Ẹjọ́ máa bá mi dáhùn ìbéèrè. Ìyá tó bí ọkọ ni wọ́n pè ní ìyá ọkọ. Ẹ̀jẹ̀ bá mi pàtẹ́wọ́ fún mi. Ìyá tó bí ọkọ òun ni wọ́n pè ní ìyá ọkọ. Ẹ wá wo màmá tó wà, gbogbo ẹ̀yin màmá tẹ wà ń bí bímọ bóyá ìyá ọkọ wà láàrin wa. Ṣé ìyá ọkọ wà bí ìyá ó ṣe ìyá ọkọ Bùkọ́lá o? Ta ló ti bí ọkùnrin tó wà láàrin wa? Ìyá ọkọ ni wá. Ìyá ọkọ pọ̀ dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin màmá, ipò wo ni ìyá ọkọ máa ń wà níwájú ìyàwó? Ẹ lè bá mi gbé microphone fún màmá tí wọ́n wà ní ẹ̀gbẹ́ yín mà. Ipò wo ni ìyá ọkọ gbọ́dọ̀ wà níwájú ìyàwó? Ìyá ọkọ gbọ́dọ̀ wà ní ipò ìyá ìyàwó. Lóòótọ́ ìyá ọkọ ló bí ọkọ, ṣùgbọ́n gbà tó ti mú ọmọ wálé, ọmọ náà ti dọmọ ìyá ọmọ. So òun ló bí ọkọ, òun ló bí ìyàwó, ó ti di ìyá ìyàwó, ìyá ọkọ. Ẹ bá mi pàtẹ́wọ́ fún mi. Ẹ bá mi gbé fún alájà tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín. Irú báwo ni ìyàwó ṣe gbọ́dọ̀ máa ṣe sí ìyá ọkọ rẹ̀? Nǹkan tí mo ń sọ ni wípé irú ìwà wo, ó ní mo máa bí ẹni béèrè o, irú ìwà wo màmí ìyàwó gbọ́dọ̀ máa wù sí ìyá ọkọ? Ẹ dárúkọ yín mà. Orúkọ mi ni Táíwò Akínwándé tí obìnrin wọn sì yé Túndé wù mí. Ìyàwó gbọ́dọ̀ mú yọpẹ gẹ́gẹ́ bí ìyá tó bí lọ́mọ. Òun ni ìgbésí ayé wọn lè ṣòro pọ̀. Torí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí mi lẹ́nu tó mẹ́ta bí oṣù mẹ́ta. Ó rẹ̀ mí díẹ̀, wá lọ sílé ọmọ mi ọkùnrin. Mi kò sí ilé ìyàwó ẹ̀ ló wà ní. Ó wá sáré káàkiri, ìwọ̀n tó láìkiri tó bẹ́ẹ̀. Ó sáré kiri, ó ń pe dókítà, ó pe gbogbo wọn, gbogbo aládùúgbò mi lè sọ̀rọ̀ wọn, mi lè gbapá. Ó ń ké bẹ́ẹ̀, ó gbọ́ sí mi lórí ni, alájà ìjọ ẹ ṣàánú bí ẹni pé mi ni mo bí ni. Tó ní ìgbà tí mo sí tóun náà wù sí mi, olóṣè níbẹ̀. Èèyàn gbọ́dọ̀ wúyọ̀ ọ̀pẹ gẹ́gẹ́ bí ìyá tó bí lọ́mọ. Ẹ bá mi kàtọ́ fún àlùdà. Ẹ ṣé mo dúpẹ́. Bùkọ́lá, irú ìwà wo ni ìwọ máa wù sí ìyàwó? Mo máa wùwà sí wọn gẹ́gẹ́ bí ọmọ. Mo máa wùwà sí wọn gẹ́gẹ́ bí ọmọ. Mo máa wùwà sí wọn gẹ́gẹ́ bí ìyá mi, gẹ́gẹ́ bí ọmọ bíbí inú wọn. Ṣé rí ẹ bá mi pàtó ọ̀fun? Ẹ̀yin màmá, ọ̀rọ̀ tí à ń sọ lálẹ́ yìí ó lè dàbí ẹni pé à ń fi àkókò ṣòfò, ṣùgbọ́n ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà a ò kì í bá àwọn ọmọ yìí sọ irú ọ̀rọ̀ báyìí. Bóyá tún ní màmá tó lè sọ tí wọ́n lè tẹ̀síwájú nípa irú ìwà tí àwọn ìyàwó gbọ́dọ̀ wù sí ìyá ọkọ. Ìyàwó àdùnní ẹ̀jẹ̀. Ìwà tí ìyàwó gbọ́dọ̀ máa mú ìyá ọkọ. Àkọ́kọ́ náà àwọn màámi ti sọ èyí tó ju bẹ̀rù náà dẹ̀ ti dáhùn jẹ́ á mú ìyá ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí ìyá ẹ̀ ni. Then ìwà mi tó tún lè wù ní pé tó bá jí láàárọ̀ màámi kí lẹ fẹ́ jẹ, màámi aṣọ yín wo ló dọ̀tí, kí ni bó ṣe máa tún lè ṣe bó ṣe máa yọ láti máa fọṣọ ìyá ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí tóun tún ìyá ẹ̀ ṣe nínú ilé. Ẹ pàtó fún mi. A mọ̀ pé àwọn màmá ọkọ náà wà bí. Ẹjọ́ ìyá ọkọ, ẹjọ́ mo nílò ìyá ọkọ ní kí ìyá ọkọ kọ́kọ́ bá náwó sókè. Ìyá ọkọ tó wà bí tí ò ti sọ̀rọ̀ rárá. Ẹjọ́ lọ bá mi fún màmá. Àwọn ìyá tí rẹ̀ ń tirẹ̀. Àwọn ìyá tí rẹ̀ ń tirẹ̀. Orúkọ mi ni Ọláyínká Elékùrọ̀ Commission ní lára àwọn ìyá ọkọ ni èmi náà wà.
inú mi dùn láti bá gbogbo àwọn màmá pàdé lálẹ́ yìí ẹ̀sìn tí a wá ṣe kò ní bàjẹ́ àdúrà gbogbo àlọ́ máa gbà. ṣe rí ìyá ọkọ níṣẹ́ tó pọ̀ láti ṣe ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ ni ìbẹ̀rù. ìyàwó tó ń bọ̀ lọ́dọ̀ ọkọ ó gbọ́dọ̀ ní ìbẹ̀rù lọ́kàn. ìyá ọkọ ti ṣetán láti gba ìyàwó wọlé. àdúrà tá à ń gbà ni pé ìyàwó tí a fẹ́ gbà wọlé kí ó má dojú ti àwọn ẹbí ẹ̀, nítorí pé tó bá ṣe mọ̀nàmọ́ná wá ní ṣé wọn kọ ẹni ta ló bí ẹ náà, irú ọmọ àbí ìpàbẹ̀wò ni àbí ìkọ́ni àbí àkọ́gbà wọn á rán sílé. ṣùgbọ́n ìyàwó tó bá wọlé tó bá gbé ẹsẹ̀ tó dáa tó ń wà ìrẹ̀lẹ̀ tó rẹra ẹ̀ sílẹ̀ tí ò kó apá sókè, ìyá ọkọ àgbà wọlé. ìyá ọkọ wá dà pọ̀ mọ́ àwọn ọmọkùnrin tó ń bí, á máa tọ́ bó bá ṣe ń tọ́ ẹ̀ á máa wo ìṣísẹ̀, á máa wo bó ṣe ń ṣe, bó ṣe ń tọ́jú ọmọ ẹ̀ ti di púpọ̀, ó ti gbọ́dọ̀ tọ́jú ìyàwó náà, nítorí pé tó bá máa lọ sí ilé àwọn ẹbí ẹ̀ pé mo tiẹ̀ fẹ́ lọ kí irú bí a ṣe ń ṣe ìyàwó kọ̀ọ̀kan láì tó bá fẹ́ dìde pé ẹ jẹ́ kí n wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ọmọ mi àti dáàdì mi, wọ́n gbọ́dọ̀ rí àwọn ọlá ní ara ẹ̀ pé ní wọ́n tọ́jú ọmọ rẹ̀. ṣùgbọ́n bí ìyàwó bá ṣe ṣe rẹ̀ ni àwọn ìyàwó àtijọ́ wọ́n ṣera wọn dáadáa, wọ́n tẹríba, wọ́n á kẹ́ wọn. ìyá yẹn ó fẹ́ lè bọ́ ìlú ìdí ẹ̀ torí mi ṣe wẹ̀, mo kẹ́ ìyàwó ọmọ, mo kẹ́ débi pé mo wẹ̀ fún gbà tó lóyún. mo sọ fún ìyàwó ọmọ mi pé ẹni tó bá ti wá sọ́dọ̀ mi tó bá ti ṣe dáadáa màá máa gbé ẹ̀ gẹ́gẹ́, ṣùgbọ́n tó bá mẹ́sàn máa rán ìpadà sílé. hallelujah. Ọlọ́run ọba ń kẹ́. Thank you.